ẹ̀rà bẹ́ẹ̀ wá ní ẹ̀rẹ̀ pọ́n àpò ni. bí ilé bá dá bí ò dá àwọ̀lẹ́ ti mọ̀ tọ́kì lẹ́nu yín ìkúùkù lẹ́nu àwọn ọ̀tá yín gbogbo ẹ̀yin tẹ́ wáyé parí olódó tí kò ní yẹ yín. ikú òjijì kò ní yẹ yín kò ní burúkú yín débi bá ní rówó tẹ̀ jẹun owó bátìrì ẹ̀mí ọlọ́fun sọ̀rọ̀ ẹ̀yìn. àwọn òsì Nàìjíríà àti Ìbàdàn láti sáré bọ̀ ọlọ́mọ̀pá bá wà tí fún wa ọ̀gá lápàtúmọ̀nù ẹ wojú pàṣọkẹ́ ẹ wojú wa sáà jọra ni. ẹ̀sà ẹ wojú pàṣọkẹ́ ẹ wojú wa sáà jọra ni. ọ̀gá ńlá ló fún ìyàwó lórí tọ́sà lọ àwọn ọmọ àlejò kìíní àná rẹ̀ ẹ̀jẹ̀ lórúkọ kan àwọn olójà máa pariwo yín tẹ́ ẹ̀ bá ti wá máa tẹ́ ìjà ṣe ẹ̀kú àlọ́tọ́mílà bíi ìgbẹ́ lọ́dà wòdò. àbí ẹlẹ́tún gbẹ̀gbẹ̀lẹ̀ wọn ní mẹ́rin màá lọ jíṣẹ́ lé ọ̀gá ńlá ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wà àti wáyé dánmọ́lẹ̀ àbáyé lé àwọn inú kọ́ńbọ̀dù wà àbáyé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àbáyé àwọn agolo mílíkì wọn lẹ ṣẹ̀ṣẹ̀ jáde ni wọ́n ní bẹ́ẹ̀ bá sílé wọn lẹ́yìn ìbáyé lé ọ̀gá lápàtúmà ọlọ́mọ pa bàbá parí olóró fún wa bàbá parí olóró ọ̀tọ̀kọ̀tọ̀ yọkùnú àgbàdo yọ ọmọ agbọ́mọ má muyàn ọmọ amúnyàn má sanwó ọlọ́run parí ẹ̀ ní òrùka pàní. bàbá yìí dẹ́ ṣe tọdún ilẹ̀ ṣe tọdún 2002 àṣírí yóò ní tú 2004 ní ẹgbẹ́ wojú burúkú ojú wọn mọ̀ fọ́ ni 2006 ní bẹ́ẹ̀ tí mọ́wọ́ ní 6 2008 àwọn lẹ́kì yóò ní 8 2007 ní ẹ̀nì tẹnu ayé. Danjay wojú ọ̀gá ńlá kẹ́ wojú wa sáà jọra ni báwa sí àti Nàìjíríà àti Ìbàdàn láti sáré bọ̀ Pasuma dáwà mọ̀mọ́ Danjay ẹ bá ní pápá sọ̀rọ̀ wà dáwà mọ̀mọ́ Pasuma dáwà mọ̀mọ́ ọ̀gá ńlá ẹ̀sà bẹ́ẹ̀ bá ti máa dáṣe fún wa ẹ kó àlọ́ ilé ká lọ máa fọbọ́ bẹ́ẹ̀ bá kọ́lé mẹ́ta àtà méjì mọ́ orílẹ̀ èdè ọlọ́run fún wa ni wọ́n ti wétò ẹ̀ bá ní bọ́ọ̀gà ńlá gbọ́rọ̀ ọ̀gá ńlá ẹ̀sà ọ̀gá ńlá Pasuma Danjay ẹ bá ní bọ́ọ̀gà ńlá sọ̀rọ̀ ìyàbọ̀ tó fẹ́ bàbá tó ní àárọ̀ òun ló fárọ̀ ọ̀run obìnrin tí wọ́n ọmọ kò ní wọ pátásùn tó bá wọ pátásùn ó tilẹ̀kùn lé ọmọ ẹ̀ ní inú dúdú ní bọ́mí pàtàkó ìgbà kan ó jìbìtì gbé mi. títí tí fo títí ikú tó pani wá kí. ọ̀gá lápàtúmà ẹ̀sà ogún ọdún lẹ́tí pẹlẹ́lẹ́ kò kan Pàṣọ ọgbọ̀n oṣù lẹ́tí polórin kò kàn gánà bẹ́ẹ̀ bá wọ́n tó yín kó gbẹ́gbẹ́ ẹ̀kọ́ fún Súlẹ̀ mọ́níjà ẹ wò Pàṣọ ní wá o níbi kákọrin kápẹ̀lẹ̀ ẹ wò Pàṣọ tẹ́ o ọ̀gá ńlá fújì sí ní pẹ̀lú ẹ wò fúnra onígàrí níbi ẹ̀sẹ̀ pé yóò ní tó nǹkan tí yóò ní kan sà. ìràgbìjì bàbá mi ẹ ní parí ọkọ̀ àwọn ọ̀tá yóò ní balẹ̀ àwọn tí bá bínú yín àgbà wọn ní dalẹ̀. ọ̀gá lápàtúmà torí yín ló já wá bí. ẹ lọ bá ọ̀gá ńlá kọ́ wojú yín kọ́ wojú ọ̀gá ńlá ṣe é jọra ìwọ jẹ́ Súlẹ̀ Ìfẹ̀kú ẹ lọ bá ọ̀gá ńlá bí tó wà yẹn ẹ ṣe. ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ajíkọ́ wá àlejò bẹnu àrídé ògo lójú ogun bá mi àròyìn ogun bá ara fàgbẹ̀. ẹ kú ayọ̀ lẹ́ ń sọ ẹ̀rọ ra máa sún. bàbá mi parí olódó máa gbóhùn ẹnu mi. ẹ sún dáadáa. ẹ̀gbá mọ̀ lísàbí ọmọ gbòǹgbò àkàlà ẹ̀gbá gbálé gbá ọ̀nà ẹ̀gbá tí gbà ní kalẹ̀ lọ́wọ́ ìṣòro. ó ṣe ṣáfíù. ẹ̀gbá lé ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ ọmọ ẹ̀gbá wọn ọ̀yàyàrẹ́ mo mọ̀ n kò mọ̀ ti ká má rojú korokoro. Fọlábí máa ń gbóhùn ẹnu mi ẹ̀gbá àtólú ọmọ ajíbódù ọmọ ìpè òjà. ọmọ láwọn ní pẹ̀kun. ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ajíkọ̀ wá àlejò bẹnu àrídìí ògo lójú ogun bá mi àròyìn ogun bá ara fàgbẹ̀. ẹ̀gbá àtólú ọmọ ajíbódù ọmọ ìpè òjà. ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ajíkọ̀ wá àlejò bẹnu. parí olódò bàbá àfọlábí ọmọ parí olódò. ẹ̀gbá làkẹ́ ara ké màjó gbẹrú màjó gbẹ̀pẹ́ ìrè máa sin ní ẹ̀kọ́ gbọ́dọ̀ síyàn. ẹ̀gbá lòkò ìrèsí ọmọ owó yíra. ẹ̀gbá lọ́ba ará ọba ọmọ tagbáta ọmọ kọ́lẹ̀rù lọ́ba èèyàn tó lẹ́ni lọ́ba ní mọ̀rìn ọba àárín ẹni ò lẹ́ni lọ́ba wúlẹ̀ gbòòrògbò kòrò wá máa ń rọ́ọ̀ mú jẹ agbègbè là ń bọ̀ lọ́ba kòrò wá là ń bọ̀ lọ́ba. kìrìbó tó níjó ẹ̀gbá kìrìbó tó níjó ẹ̀gbá ẹni tí ó ní pọ̀lá kó má má jó obìnrin kó tó níjó ẹ̀gbá. kìrìbó tó níjó ẹ̀gbá kìrìbó tó níjó ẹ̀gbá ẹni kò ní pọn láyà kó má má jó
ìrìbò tó níjó. owó là ń wá ọmọ là ń wá. àwa onírin ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. tọ́mọ ẹ bá yàgbẹ́ má gbé jùnù. ẹ̀gbá mọ líṣà bí ọmọ gbòǹgbò àgàlà. ṣínà ẹ̀pẹ́ bàbá àbèjì máa ń gbóhùn ẹnu mi. ẹ̀pẹ́ mọ́lárọ̀ ọmọ ògún mọ́ndẹ́dí ọmọ akọ̀sà fọ́mọ ẹlòmíì pẹ́já jẹ́. ẹ̀pẹ́ mà jẹ́ kí mà jẹ èèyàn bá a bá dé wò pín ọmọ àjídá gan. èèyàn ṣínà ẹ̀gbá ṣàìná ẹ̀gbá mọ́ líṣà bí ọmọ gbò. Pòfo káwọn ọ̀rẹ́ mi ládùúgbò bàbá má fi mi ṣẹ̀sìn ìkúnlẹ̀ mi rè bàbá wá sẹ́kún mi dẹ̀yìn jẹ́jẹ́ split ọlọ́wọ́ ọ̀dàn àgbẹ̀ tí ń gbére fọ́lọ́kùn sọ pé gbére tèmi wá àlùkò tí ń gbére fọ́lọ́sà o gbére tèmi wá lóya jẹ́jẹ́ split ọlọ́wọ́ ọ̀dàn ó yá pìdán ọwọ́ rẹ̀ àgbẹ̀ tí ń gbére fọ́lọ́kùn sọ pé gbére tèmi wá àlùkò tí ń gbére fọ́lọ́sà o gbére tèmi wá lóye nobody dey for me. All God dey for me. Ó ti pẹ́ ta tí ń bá bọ̀ bàbá shower your blessing. Bàbá ò náwó mo fẹ́ gbégbá tí máa fi gòkè àgbà. Kò yẹ kọ́mọ ẹlẹ́rọ máa jẹ̀gùn wá. This game is getting long. Answer me before you too late o wa. Jẹ́jẹ́ ó yá sọ pé orí mi máa gbà bọ̀dé. Ẹ̀dá mi máa gbà bọ̀dé. Tí n bá ṣiṣẹ́ kí n rere jẹ. I dey hustle every day orí ló mọ̀ ṣẹ́ àṣẹlá. Ibi tẹ́dá bá máa dé bàbá nìkan ló lè sọ mo wo wájú mo wẹ̀yìn bàbá mi ò rẹ́ nìkan because nobody for me torí kó ṣe mi ó yá sọ pé orí mi ò gbà bọ́dé sọ tirẹ̀ orí mi ò gbà bọ́dé ẹ̀dá mi ò gbà bọ́dé ó yá one day aago mẹ́kan torí lọ́jọ́ kan mo máa ń gbéra kórí gbé mi pàdé aláwọ̀ rẹ̀ everything go set ní one day wọ́n ní kẹ́ wọ́n mi sí. One day I go make calm. Torí lọ́jọ́ kan mo máa ń gbéra. Kórí gbé mi pàdé aláwòrè. Everything go set ní one day. My time no be your time. Mi ò fi ṣeré. One day I go blow. Ẹ máa mọ̀ pé mi ò kéré wọn dẹ̀ di súre fún mi. Mo máa gbéra very soon. Mo máa gara gan nínú jíwa gan. Jẹ́jẹ́ spirit ọlọ́wọ́ dán. Ó yá pidán ọwọ́ rẹ̀. Límọ̀ lálẹ́ ká mọ̀ sẹ̀nsẹ̀ burú. Mo sáré mọ̀ dá lọ́nà púpọ̀ yé a. Ṣẹ́sìkò lórúkọ mi jẹ́jẹ́ spirit. Límọ̀ lálẹ́ ká mọ̀ sẹ̀nsẹ̀ burú. Ẹ̀yin áńgẹ́lì tó ń gbénu afẹ́fẹ́ o. Ó yá lọ gbé wá. Ẹ̀dá àwájú ọ̀tẹ́ ìṣẹ́ kú òun bẹ́ẹ̀ má di àwọn èèyàn lójú. Ó yá you be my G ọ̀rẹ́ mi bẹ̀ sí mi ló tú wá fẹ́ kó bá mi. Ọ̀tá plenty yàrá bí bọ́ ṣe lé mi máa jẹ́ kán bá mi. Àṣàgà fúru láì torí pamọ́ bíta àti dẹ́sẹ̀ ó pẹ́ kó tó yé mi kójú làrí kò sẹ́ni tó fẹ́ ní. Bánú sọ kò má kakú ó ṣàǹbà ó ṣàǹrí ogun láyé múra kò dẹ̀ jagun wẹ́mọ̀ nídìí àgọ́dé di ọmọ ìyá mi kẹ́mi islam lé mi kọ́ máa ṣe bá mi o orí ló gbé kò sólè ọmọlọ́mọ láyàn ta kò jalè cry for give. Adúpẹ́ fọlọ́run tàpó mi ò lọ. Adúpẹ́ fọlọ́run tàpó mi ò lọ mo yá àdìmú ṣinṣin. Mo ṣe ń padàn yẹn bẹ́ẹ̀ mo dowó kíkẹ́ àpò ikú mi òjò. mú. Ladies and gentlemen, please put your hands together for King Olúṣọlá Ọláonípẹ̀kun, the world famous Parí Olódó. Ẹ fún ọ látẹ̀wọ́ dáadáa. Àtẹ̀wọ́ yẹn kéré o. Ẹ pàtẹ́wọ́ dáadáa. Olúwayé Mugun, Ọba Mugun, Bàbá Mr. P, mi gbọ́kú ẹ̀. 45 years on stage. Ó lọ fà o. You see Paso, you see Parí. You see Paso, you see Parí Olódó. You see Paso, you see Parí. You see Parí, you see Paso. You see, I want to tell you one thing about this man. Ẹ jọ̀ọ́, ṣé rí àwọn èèyàn lè máa wò wípé kí ló dé èmi personally mo ti sọ ti kòyókòyó. Àwọn èèyàn lè máa rò pé kí ló dé tí mo máa ń fún bàbá ẹ máa bọ̀ ní gbangba tailor sà. Àwọn èèyàn lè máa wò pé kí ni reason
tí mo fi máa ń honour bàbá yìí gan, I have a particular reason, and that reason is this. We met, that was early 90s, around 1992, 93, 94. We met. Ìgbà yẹn wọ́n bóyá wọ́n rí èmi ò mọ̀, bóyá wọ́n rí future nínú nǹkan tí mo ń ṣe, but èmi gan ò rí future nínú ara mi, mo kàn ń ṣe ni. Bọ́n ń gbà yẹn ọ̀gá pàdé lódò máa ń ṣe kinní kan sà, tí wọ́n bá ń lọ bì kan, tí wọ́n bá ní Ifá hallelujah kòyókòyó à ń lọ bí báyìí, tá a bá débẹ̀ tó bá ṣe pé ọ̀dọ̀ Sunny Adé la dé, one on one wọ́n máa introduce ẹ sí Sunny Adé pé bàbá Ifá hallelujah ní kòyókòyó ní nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa ń ṣe, ó good gan sà, wọ́n á ti kọ́ fẹnu hype ẹ, mi ìmọ̀ bẹ́ẹ̀ ni yẹn ṣe lè lówó tàbí lọ́lá tó, tán bá mú wa débẹ̀ báyìí àwọn lẹ́ni yẹn mọ̀, but wọ́n máa make sure pé nìyẹn mọ̀ wá, ó dẹ̀ like wa lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́ dáadáa, ẹ bá mi fún ọ látẹ̀wọ́, gbogbo ẹ̀yin tẹ̀ ń pàtẹ́wọ́ ẹ̀ ní sórí ibú láéláé. àfisakọni ẹ lè pàtàkì fún bàbá àtọmọ. ẹ jẹ́ kí n dúpẹ́, ẹ jẹ́ kí n sọ èmi náà á fi mi ò ń kọrin o ṣùgbọ́n ọmọ mátẹ̀ ní kí n kọrin kí n fi sọpẹ́. Let's go. Say let's go there. Here we are. I want to appreciate God. Lẹ́sọ̀. Ìsàbí mo dọ́bí mo tẹ́mi dé, mo gbére aládùn. Olúṣọlá parí olódó, tó dání mi sàbí. Ẹ̀wọ̀n gbọ́ làbárí lẹ́nu mi sàbí mo gbére mi lóde. Lẹ́sọ̀. Ìsàbí mo dé bí mo tẹ́ dé, mo tún ti bọ̀ bí mo ṣe ń bọ̀. Ẹ wá bá mi gbọ́ làbárí lẹ́nu mi sàbí mo gbọ́dọ̀ lóde. Sẹ́mi ní parí olódó, sẹ́mi gangan ní parí olódó. Èmi mi sàbítọ̀ mi pè yẹ parí olódó. Mo gbére mi dóde, ẹ wá gbọ́ làbárí lẹ́nu mi sàbí mo dóde. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè tó mi gàgbọ́n, mo tún gbére mi dóde o. Lẹ́sọ̀. Parí olódó mo dé. Ẹ wá gbóhùn lẹ́rùn mi o. Mi sàbí mo pẹ́rẹ́ mi dóde, kẹwàá gbọ́ làbárí lẹ́nu mi. Mo ní kẹwàá gbóhùn lẹ́rùn mi. Mo ní mo tún ti dé. Kẹwàá gbọ́ làbárí lẹ́nu mi. Mo tún ti gbódù lójú. Ẹ wá gbọ́ làbárí lẹ́nu mi. Lẹ́sọ̀. Ọpẹ́ ló yẹ kẹrù kó dá, mo dúpẹ́ fọlọ́run sátì. 45 years ló fi kéré mi ta ti ń béèrè wá bọ̀ lọ́rùn lókè, ẹ ṣeun bàbá. A dúpẹ́ fọlọ́run sátì ọba rè. 45 years ló fi kéré mi nínú eré tíátà yìí ta ti ń bára bọ̀, ẹ ṣeun. Ọpẹ́ ló yẹ kẹrù dá. Olówó orí mi o, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo máa dúpẹ́ lọ́wọ́ Agada. Aláṣẹ fèsì hòtẹ́ẹ̀lì lọ́jìn mi, Ìkòròdú làwọn wà Agada. Ìyẹn ní yàrá kan ní Jẹ̀dẹ̀ Road yóò ṣe Agada. Kíkú má gbá láti lẹ́yìn. Má gbà láti lẹ́yìn mi ìbú òní pààyà Agada, ó ṣe olówó orí mi ṣeun. On the 5 December là ń dúpẹ́ 45 years on stage, ó ṣeun Ọlọ́run ló bí bàbá ẹ ṣeun. Bàbá ẹlẹ́. Tí n bá dúpẹ́ lọ́wọ́ Agada, má tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn mi, kó má pa wọn alátìlẹ́yìn mi gbogbo wọn. Mi ní gbàgbé aláṣẹ JJ Jacob, aláṣẹ JJ
kíkọ́ fíìmù rẹ́kọ̀dù brọ́dà mi ò ṣe mo dúpẹ́. DAMJAY mo kí ẹ aláṣẹ jẹjẹjẹjẹ ló ṣe mo dúpẹ́ o. mi ní gbàgbé àgbáwo bàbá àdínní gbogbo Yorùbá pátá ẹ bá mi kí àgbáwo. Bàbá sọ pé àgbáwo a tún máa sọ pé àgbowó. Rasaki Adeleke akéwèjà ìlú Ìsẹ́yìn pátápátá. Bá mi kólówó orí mi dáadáa láṣẹ phase 3 ó ṣeun dáadáa. Bá mi kólówó orí mi ọlọ́sẹ̀ phase 3 dáadáa. Àgbáwo Adeleke ẹ máa ṣe é púpọ̀ lọ́rọ̀ mi ẹ máa ṣe é ṣe gan. Bísọ́bímọ ló gbèdé, bísọ́bímọ ló gbèdé, bísọ́bímọ ló gbèdé, ẹ wá bá mi jó. Bísọ́bímọ ló gbèdé, ó gbèdé, bísọ́bímọ ló gbèdé, ẹ wá bá mi jó. Kí ni bàjẹ́ gbàgbé aláṣẹ DAMJAY kọ̀? Ọ̀túnbàjẹ́ kọ̀ọ̀bù mi o, ẹ bá mi kí DAMJAY. Aláṣẹ DAMJAY fíìmù rẹ́kọ̀dù mi ò ṣe DAMJAY olówó orí mi ni. Bá mi tọ́jú aláàjì ni ojú kọ́kọ́ Kàmálì mi dáadáa. Ọmọ wọn ló gbọ́mọ̀ sọ òpó ojúkun. Ẹ bá mi kí wọn dáadáa wo gbogbo ọlá látìlẹ́yìn mi. Ẹ ṣé ẹ bá mi tọ́jú Délé Kọ́rẹ́sì. Délédélé ẹ tún bá Délé Kọ́rẹ́sì mi Ìjẹ̀bú mọ̀ lára mi ò Jẹ̀bú ò kárí. Bó bá wù Jẹ̀bú àwọn nílẹ̀ wíníwíní. Ohun Jẹ̀bú ẹwẹ́ wíníwíní ò mọ̀ sí ọmọ alárin mi ò ṣeun. Délédélé Délé Kọ́rẹ́sì mórí o ṣéun o. Ẹ bá mi tọ́jú Aláyàndé àṣebè bàbá tó ní Wàsíù. Ìràgbìjí olókè méjì takọ́tàpò. Aláyàndé àṣebè yóò ṣeun dáadáa. Bàbá tó ní Wàsíù èèyàn mi ni. Ọlọ́ba ń bí ọmọ sórùn fún mi ó máa ṣeun o. Adé property mi my sister tó ṣe. Kí ni bàjẹ́ gbàgbéró lólùfẹ́ mi Àìná Oròsùn mi ìyá máa ipò. Àlè bàbá mi tọ́jú Jordan dáadáa. MC Tiwe mo máa rí ẹ níbẹ̀ yẹn gbogbo wọn ṣálọ́ọ̀tì lẹ́yìn mi o. Bíkíbíkí ọmọ bàbá wòlíì l'Amẹ́ríkà bá mi tọ́jú Alálàkẹ́ dáadáa. Hallelujah fọ́hùn mo ṣẹlẹ̀ mi mọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ikú má pa látìlẹ́yìn mi gbogbo yín o. Àrùn má ṣá látìlẹ́yìn mi sùn. Ọ̀túnba sóre tirẹ̀. Ìgbọ́rẹ̀ àṣàyò ó máa ṣe mo dúpẹ́ bàbá mi. Gbogbo wọn lọ ṣàwọ àgàdà. Aláṣẹ fèsìrí ọ̀jẹ́ yóò ṣe. Ẹ bá mi kí Àyìnlá o. Ẹ bá mi kí Àyìnlá. Alájà Àyìnlá. Ọba gbogbo Ìlọrin Àfọ̀njá níjẹ̀bú Òde. Àyìnlá mo gbádùn rẹ̀ kíkú máa gbà látìlẹ́yìn mi ṣe wọn Àyìnlá karùn-ún má ṣe látìlẹ́yìn mi. Ẹ bá mi ṣètọ́jú Kólí Ẹdẹ o, Kólí mo gbádùn rẹ̀. Ṣọlá Jánípọ̀ mo gbádùn ẹ̀ Èkìtì sanilé bàbá rẹ̀ ó ṣe. Bí n bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi nígbàgbé o, mi nígbàgbé àwọn tó fún mi lóúnjẹ tí ò yẹ bẹ́ẹ̀ o, mi nígbàgbé gbogbo wọn. Alájí Sùlẹ̀mọ́nà kówó pé onírin ọmọ wọn lẹ́kùn wàrà yóò ṣeun. Ó ṣe kówó pé Alájí ọmọ wọn Sùlẹ̀mọ́nà ní ó ṣe kówó pé. Òyìnbó onírin òkèlè túlọ́wà ló gbé ń pawó wálé. Kíkú má pa láàánú mi kíkú má pa kówó pé. Bá mi tọ́jú Ghana dáadáa. Kówó pé bá mi tọ́jú Bush àbúrò mi ni. Kówó pé ó máa ṣe ó ṣe pọ̀ ìwọ láwo ìyàn dájẹ́ ń bẹ́ jẹ̀mí ó ṣeun ó ṣe ògbówó pé. Ẹ bá mi tọ́jú ààrẹ o ààrẹ Akóredé. Gbogbo mowó láwọn oníbàjẹ́ ààrẹ Akólázà rẹ̀ tọ̀ mí àwòsàkè olúwo.
transformer fẹ́ni tí ò níná ṣe ààrẹ akórèdé on the 3rd December sálọ́jọ́ òbí rẹ̀ wá sí púpọ̀ tó láyé. ààrẹ akórèdé òṣè pọ̀ ó ṣeun ààrẹ mo máa kí ẹ̀ dáadáa òṣè pọ̀ ó ṣeun. owó ńlá ò ní bàjẹ́ lọ́la ò sátì ní ààrẹ akórèdé. ẹ bá mi tọ́jú Akeem olúwo Akeem ọmọ ìyá àbíyé tó dolóògbé ọkọ lọmọ lọ́sọ̀ọ̀sà aláṣẹ Legacy Hotel èèyàn wa ni. Legacy dípòkípò tó bá wà bá mi tọ́jú Títí Aláyọ̀ mi ò Títí Aláyọ̀ olórí oko gbogbo lókun ṣètì mi ìyẹn fẹ́lẹ́. ẹ bá mi tọ́jú Ọbátadé olówó orí mi kan nìyẹn Ọbátadé promotion mi yẹn àbúrò mi ń mi. kí ni ìbàjẹ́ gbàgbé òní tèmi ẹ bá mi tọ́jú Sàké olúwo ọmọ Lámínà aláṣẹ global fashion mi ò ṣe olúwo Sàké. olúwo Sàké aláṣẹ OGTV hotel yẹn bẹ lódógiyàn bẹ́ẹ̀ bá fẹ́ ra lẹ̀kẹ́ lórí wọn Sàké àwòtákùlà. ọlọ́ọ̀bá ló ní dédé lọ́wọ́ onílé ẹjọ́ ìtọ́mọ lọ́jọ́ òbí ó alùbáríkà lọ́jọ́ ta owó ní parapọ̀ mo mọ̀ wọ́n ń sọ balógun lọ́jọ́ ta o ìwọ lọmọ lọ́jọ́ òbí ọmọ balógun lọ́jọ́ ta ọ̀dọ́ kadà làwọn ààyè ọ̀là onípẹ̀ ẹ̀kọ́ ọmọ parí òdodo oṣù Mr. P ló ṣe first fashion state ó pààlà mi Pasuma Jíbọ́lá ìpàdánù gbogbo ọmọ ọ̀là onípẹ̀ ẹ̀kọ́. wọ́n kọ́ ẹ̀nà mú gbádùn ẹ̀ ọmọ sólè mọ̀ parí olódó. bàbá Fọlábí mi náà bàbá Fọlábí ọmọ láwọn ìpẹ̀kun ohun ìpàmọ́dún sàbí ni o ìyá Alábí Pasuma yóò ṣó mo ní nínú ọmọ tí parí olódó kọ́kọ́ bí nínú entertainment bàbá mi ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n náà máa gángan Ifá kálẹ́lúyà Ifá kálẹ́lúyà Ifá kálẹ́lúyà gángan o. Ifá kálẹ́lúyà gángan first one parí olódó kòyókòyó kòyókòyó táwọn fi kè gángan ìyẹn second born gángan ni jẹ́ kó rí ẹ kó pé sábà bẹ̀ sọ̀rọ̀ kó o gbọ́. èmi kàkà kí ádámà gángan ní tọ́bọ̀ì ó dá mi lójú èmi lẹ́kẹta nínú ọmọ nínú entertainment o anybody ló mọ̀ gángan. parí olóró Mr. P. ọmọ sẹyẹ náà ní sẹyẹ Pasuma ẹ̀gbọ́n mi ẹ ṣáàmọ̀ sábà nínú abúlé lẹ́wà ẹ má ṣoṣo pé nínú abúlé lẹ́wà rárá àdúgbò yìí ṣó lè bọ̀ ìwọ gọ́gọ́ lọ mọ́ lání pẹ̀gùn ẹ̀gbọ́n dàmà yóò ṣe gan ni ó yà torí ibo ní kọ́ máa wò á o ẹ máa wò á. ó lè bọ̀jọ̀. ìjọba ìjọba bàbá tíá bàbá tíá bàbá tíá bàbá tíá bàbá tíá ìjọba ìjọba ìjọba. olórí adéọlá mọ̀mọ́ oya mo ní tó bá wù ọ́ ò lè fòbò rẹ jó.
parí olódó bàbá ẹ tí fẹ́ mi lówó ẹ̀sùn mọ́ bí nítorí ọlọ́run ọba parí olódó ẹ̀sùn mọ́ bí nítorí ọlọ́run ọba ó ní èmi tí lọ́lọ́run lẹ́yìn sẹ́ ẹ ò lè dá mi. parí olódó ọlọ́lá mo bá ròde sólébọ̀ yé lóní tẹ̀mí sólébọ̀ ó yá tó bá wù ọ́ ò lè dìde kojó. sólébọ̀ ó ní tó bá wù ọ́ ò lè dìde kojó. sólébọ̀ ìwọ̀n tí rọ́jú rere gbà ó Èdùmàrè ti ṣẹ́gun fún wọn. sólébọ̀ àdúrà tí wọ́n ń gbà ó bàbá ti mú wọn lé àṣẹ o wọ́n sì mọ̀ wípé wọ́n gbé sí ayọ̀ èèyàn Àgbàlá Gabriel gbogbo ènìyàn náà máa bá a yọ̀. ó dáná sọ fún wọn wípé mo ràn ọwọ́ rẹ mo ràn ọwọ́ rẹ mo ràn ọwọ́ rẹ Ọlọ́run mo ràn ọwọ́ rẹ mo ràn ọwọ́ rẹ mo ràn ọwọ́ rẹ mo ràn ọwọ́ rẹ Ọlọ́run mo ràn ọwọ́ rẹ. Sólébọ̀ ọlọ́lá ni wọ́n máa pè ẹ́ ọmọ Sólébọ̀ ó yá sọ fún wọn pé alẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé mi o. tọ́lọ́run ò fìjọba tó pera rẹ̀ lọ́ba tó ní lẹ́yìn Ọlọ́run òun lọ́gùn mi kù ẹ̀mí mímọ́ ràn wọ́n lóye kan yóò ṣe bí ọba alẹ́ni tó ń ṣe bí ọba lórí aláṣẹ́bẹ̀ alẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé mi o tọ́lọ́run ò fìjọba tó pera rẹ̀ lọ́ba tó ní lẹ́yìn Ọlọ́run òun lọ́gùn mi kù ẹ̀mí mímọ́ ràn wọ́n lóye kan yóò ṣe bí ọba ó yá lọ́lọ́lọ́ bàbá ń bọ̀ aláṣẹ́bẹ̀ ti dé ẹ̀yàn lọ́tẹ̀ forí balẹ̀ ọkọ̀ ìyá yìí ti dé agídí òṣèṣe mọ́ owó ti tán lọ́wọ́ o ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ o ẹ̀yà máa bẹ̀bẹ̀ kí DAMJAY fún wa lówó ká fi jẹun lọ́la ojú wọn bá wá dá o owó ti tán lọ́wọ́ wa bàbá lókù lẹ́sẹ̀ òkété wọn gbàgbé ìbòsí alájọkọ́ wálé rí sẹ́gbà yìí láàárọ̀ yìí tẹ̀hún yọ̀kùn ní mú tẹ̀hún yòmí lójú tẹ̀hún yan bí ẹgbẹ́rẹ́ ẹni ẹgbẹ́rẹ́ kò tó nǹkan kíjì pa ní bàbá sọ sọ́yán ní bàtà DAMJAY sì dé. aláṣẹ fẹsírì ọlọ́lá mo bá lòdì òṣègùn sáma gbóhùn lẹ́nu mi. aláṣẹ fẹsírì oníkìsọ wípé ìwọ ti rọ́jú rere gbà o. èèyàn jani Paul Èdùmàrè ti ṣẹ́gun fún wọn àdúrà tí wọ́n gbà o bàbá ti mú wọn lé àṣà o ó ṣe fónílé wọ́n ń ṣe fún àlejò ẹ sọ fún wọn wípé àwọn ẹni tá a rò pé kò lè sọ̀rọ̀ ẹ wá wo ṣẹ́ Ọlọ́run ẹ wá wo ṣẹ́ sátìrà ẹ wá ní tá a rò pé kò lè sọ̀rọ̀ ẹ wá wo ṣẹ́ Ọlọ́run ẹ wá wo ṣẹ́ sátìrà gòlí àwọn gòlí elépo ọlọ́lágbájú wọn tíátíá gòlí elépo ògiri ojúlé tàríyá. bàbá Ọpẹ́yẹmí ló sanwó ọpẹ́ aláṣẹ fẹsírì ó sanwó ọpẹ́ wọn làwọn máa fàṣẹ gbé mi jáde. gòlí ìmọ̀lẹ́ agada one ọlọ́lágbájúmọ̀ tíátíá àwọn gòlí elépo. gòlí àwọn kẹmítọ́n lọ́ṣogbo ọmọ Òṣogbo sani mi Òṣogbo tó kí Òṣogbo ọlọ́lágbájúmọ̀ tíátíá ó ní kì í sọ wípé ẹwà ní ìdárò pé kò lè sọ̀rọ̀ ẹwà wòṣẹ́ ẹwà wòṣẹ́ sátìrà ẹwà ní ìdárò pé kò lè sọ̀rọ̀
ẹ wá wo ṣe ọlọ́run àwọn tẹ̀sán ti rà fún mi. Oya ògiri ojú ló ta níyà. báyìí lóde ọmọ pàǹjọ ọmọ kò máa jẹ rọ́ọ̀ṣì jẹun kó tó lò ó lè lóko tó jẹun àní kí náà ṣáàtì gòun lé o ṣọlẹ̀ kí náà ṣáàtì gòun lé gòun lé. báyìí lóde tí wọ́n ti pẹ́ bí iṣẹ́ pọ̀ ní kúlẹ̀ ṣáàdà bó ṣe máa lọ nìyẹn màá tún lọ báyìí ó yá kára la sàlátù àkọ́jú ìṣúná ṣùgbọ́n lómi tó yí ẹlòmọ́ mi wà yìí àtàsíkárí mi yọ̀ mí ayọ̀lódé ọ̀làwọ̀ tààlà mi yóò lò. níbo ó yá káre kú mú iyì tí mo ṣe ṣáàmù nọ́mbà wá ìwà mọ̀ ṣáàmù nọ́mbà tú ṣé o mọ̀ ṣáàmù nọ́mbà tírí ṣọlọ́bọ̀ èyí ò mọ̀ ṣáàmù nọ́mbà fọ́ àwọn mẹ́kún ikú ẹ̀mọ̀ ni àwọn bàbá sílẹ̀. Ṣáàkì àríjọ wọ́n ti lọ báyìí Johnson náà ní Johnson ọmọ Johnson náà ní ìpa ìlédò ṣọlẹ́bọ̀ pa ìlédò ìtàn bàbá gbẹ́kọ̀ǹgá o mọ́tò ló gbẹ́kọ̀ǹgá ṣọlẹ́bọ̀ bàbá ẹlẹ́sìn funfun kàkà kókó fún yàwó ó kó fún ọmọ ìyá tìṣà torí pé ó ti rí bẹ́ẹ̀ yìí. àwọn DAMJAY ṣe ìgbébọ̀ sí ti ṣiṣẹ́ kan kúlẹ̀ ṣe àwọn dàyà Adékúnlé wọ́n ti yẹ sọ stage tó ń bọ́ lọ́nà bá a ṣe ẹ̀mí pàṣọ àgùn torí pé àgbò tó ta ní mẹ́yìn tó ta kò. àdìjọ ìyẹn ló máa gbà ọmọ musa yíyíra àgùntàn tí ó wà ọmọ ṣe fáwù àìlò rẹ̀ jẹ́ alájí rasaki akéwéjẹ ọlọmọlọlẹbi dọlẹ ọmọ sípàwá yìí jẹ oníbọ òkè abẹjọ nìgbòrà bó bá jẹ jìgá kọrẹsì ọgá mi bó bá jẹ jìgá ọmọ sípàwù yàtọ̀ sí dìgbèrà ọmọ musi kọrẹsì ọgá bó bá jẹ tó ní bùsì.